tí wọ́n ń ṣojú Olódùmarè láàyè tí wọ́n wà ẹ̀dá ló fi wọ́n sáàyè ọ̀hún. Kábíyèsí Olúwo láwùjọ àwọn ọba nílẹ̀ Yorùbá àti lágbàáyé àfẹni tí ò bá gbọ́wò rí tàbí tí ò bá jí lọ́dọ̀ kan kọ́lé láwùjọ àwọn èèyàn ní òní gbọ́wò tàbí gbọ́ ọ̀rọ̀ Olúwo. Bàbá mi ọba Adéwálé Àkànbí wọ̀ ìlú mọ̀ ọba ní gbogbo ààyè ọba ní gbogbo ọgbà àtẹ̀yìnsí ìsọ̀rọ̀sí ìhùwàsí ìṣesí ìmísí ẹ̀rín músẹ́ ọba mi abẹ̀rín pọ́nyẹkẹ tí fi yẹn ní tí kìí sẹ̀rín ìgbẹ̀yìn tí ń gán ní. Bàbá mi kábíyèsí ọba Adéwálé Àkànbí aláṣẹ lórí òrìṣà ẹjọ́ ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Ìta wá ṣe bí òní àṣàdúrà bẹ̀rẹ̀ torí pé àmì kan ló tún lálẹ́ wò ń bí lónìí kí n tó lọ jìnnà olóyè Ganiyu. Kábíyèsí ní káwọn ọgbọ̀n. Àyìndé. ìjọba ń lọ bò mí wọn máa fi ní kò lọ. náà Ọlọ́run bá ní káyé o bá ní káyé o ẹni tí ń pẹ́ Ọlọ́run jẹ́ ọ̀tẹ̀ lọ́wọ́ o ẹni tí ń pẹ́ Ọlọ́run jẹ́ ọ̀tẹ̀ lọ́wọ́ wọ́n bá wa sọ láàrin pátápátá lónìí Ọlọ́run yọ́nú sí wa lórí rẹ o dáàsán ló bínú sí wa Ọlọ́run yà á sọ bàbá Olúwo Ọlọ́run ẹ̀ka yan àṣẹ dandan tọ́lọ́run ní kẹ́ ẹ máa ṣe àdúrà fún ẹ̀sìn gbà Ọlọ́run sì ní ìgbàlẹ̀ náà yín Ọlọ́run wà pẹ̀lú yín o ẹ̀ẹ́dẹ̀ tẹ́lẹ̀ sí àkóní kan yín o kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa lẹ́ẹ̀kan sí. Kábíyèsí Olódùmarè. A ṣàfihàn ní ṣókí a sì gbọ́rọ̀ ní ṣókíṣókí. Ó lè bàjẹ́ tó. Àwọn èèyàn bẹ́ẹ̀ bí lónìí tí wọ́n jẹ́ àwọn ìkọ̀kan ìkọrin. Tí wọ́n jẹ́ àwọn orí adé àgbààgbà àjòyè tó fi mọ́ àwọn olóṣèlú wọ́n bẹ́ẹ̀ bí lónìí pẹ̀lú wa. Ó ṣe pàtàkì sọ fún wa pé ìta ń ṣe bí lónìí. Èyí tá a fi ń fẹ́sì àwọn nǹkan kan múlẹ̀ ni tí ó sì gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀. Kábíyèsí. Kábíyèsí Olódùmarè. Lẹ́ẹ̀kan sí ẹja ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Kábíyèsí Olódùmarè. Báwọn èèyàn tó ṣe ń wọlé sáàrin wa ẹ jẹ́ ká ṣàfihàn àwọn èèyàn. Láì ní dóná pẹ́nu àwọn bàbá wa orí adé ń bẹ ń bí àwọn ọmọ bá ń bẹ ń bí àwọn ìjòyè ń bẹ ń bí ṣùgbọ́n ẹ ti gbé látọ̀dọ̀ àwọn ìjòyè kábíyèsí Olúwo ẹ jẹ́ gbé láti bẹ̀. Mo ti rí bàbá mi olóyè Ìnòrògbé pé ó sà àtìlẹ̀ wò wọn bẹ ń bí pẹ̀lú wa. Olóyè Ganiyu àti Kasim ètò jagunlẹ̀ wò wọn bẹ ń bí pẹ̀lú wa. Olóyè Balógun àwọn náà wà ń bí. Olóyè Àrò wọn wà ń bí pẹ̀lú wa. Olóyè Ọ̀dọ̀fin àwọn náà wà ń bí pẹ̀lú wa. Bàbá mi Asípa wọ́n wà ń bí pẹ̀lú wa. Bàbá mi Àsápè wọ́n wà ń bí pẹ̀lú wa. Bàbá mi Mọ́dàbẹ́ wọ́n wà ń bí pẹ̀lú wa. Bàbá mi Ọmọtúnníní wọ́n wà ń bí pẹ̀lú wa. Bàbá mi Olóyè Mọ̀sálú àwọn náà wà ń bí pẹ̀lú wa. Bàbá wa Olóòsì àwọn náà wà ń bí pẹ̀lú wa. Àwọn ìjòyè láti bàbá mi kábíyèsí Olúwo nù ẹ dákun ibi tí ń bà tí ì dé mo ti wẹ̀yìn. Bàbá mi Olúkọ̀tún ojú òní tì yín Ọ̀sánlọ̀ Mọ̀láàfẹ́ Àsálú Olúkòsì Bàlájé Ṣọ́balójú. Ọba yà sọ̀rọ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yóò jẹ́ ẹ̀fẹ́ ṣàfihàn ní
kódà kó mọ̀ jẹ́ náà pẹ̀lú owó jẹ́ta kábíyèsí olúwo nígbà torí pé bá ti rí yín fín olúwo lórí fín lẹ́yìn olóyè bàbá wa mo kí yín kára ó lé o. àwọn ọmọ bá ń bẹ ń bí tí wọ́n pọ̀ dáadáa tó jẹ́ kí n ta ṣàfihàn àrẹ̀mọ adélani àkànbí tí wọ́n jẹ́ àrẹ̀mọ olúwo tilẹ̀ wo. àwọn mọ́gàjì pọ̀ ń bí tí mo lè máa fi wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan kó má di pé agbásùkò kọjá bó ti yẹ gbogbo ọmọọba gbogbo mọ́gàjì bàbá mi kábíyèsí ọba adéwálé àkànbí mo fi kí yín o ẹkú kó lè gba ẹkú kábíyèsí lè o. olódùmarè. àwọn orí adé ń bẹ ń bí. Baálẹ̀ wọ́n bẹ lọ́nà kí ló dé tí wọ́n ti dìde ó pẹ́ jẹ́ ẹ̀yà gbé àga síbẹ̀ yẹn tí wọ́n fi ọ̀yà. kábíyèsí àwọn orí adé ń bẹ ń bí. bàbá mi àkànmú tí èèyàn bá wá bí tẹ́ ẹ wá yìí ẹ mọ̀ àkànmú ní sábà tó ti mọ́ra yín o. téèyàn bá máa wá bí tí ẹ wá yìí tàbí téèyàn bá máa wà níbi tẹ́ ẹ wà yìí tàbí wá síbi tẹ́ ẹ wà yìí tàbí wà níbi tẹ́ ẹ wá yìí. èèyàn tó bá lójú inú yóò mọ̀ yàtọ̀ láàrin àṣẹ ìwúre ìrètí àti ìjápẹ̀nítàn mọ́. èèyàn bá débi tó bá wúre ó ti sọ bí di mọ́ṣáláṣí nu tó bá wúre ó ti sọ bí di ṣọ́ọ̀ṣì nu ṣùgbọ́n bí kì í ṣe ilé àdúrà kì í ṣe ilé ìwúre ilé àṣẹ ni níbi téèyàn bá ti tẹ́lí wọlé gbogbo tó bá ń fẹ́ kó ká máa ṣe àṣẹ 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 àṣẹ. a lè pè é lálejò torí bẹ́ẹ̀ kì í ṣàlejò ṣùgbọ́n lónìí pẹ̀lú tẹ́ ẹ wá ṣe ẹ wá lé ẹ wá nú ilé yín ẹ wá fìbà ẹni ó nílẹ̀ ẹ wá forí fẹ́ni torí tọ́ sí ni tí kì í bá ṣe pé ọpọlọ èèyàn yẹ tàbí ọpọlọ ẹ kù díẹ̀ wọn ò ní kọ́ ọmọ boníọ́ kó lọ́mọ wò ọmọ boníọ́ kó ní ìwò ní ibo lẹ́yìn ẹ̀ ní ìlẹ́kùn ẹ̀ ìlẹ́kùn ṣe wò ó tàbí kí wọ́n pé ọmọ ìlẹ́kùn ṣàrà wò ọpọlọ ń ti yẹ ni o gaskiya ne. tàbí kọ́ ní ọmọ boníọ́ kó lọ́mọ asá asán ṣàrà wò ọpọlọ ń ti yẹ ni o torí pé nínú kájọ dúró lókìkí ní agbára ní ìrètí àti ìfọkànsìn ìfọkànjìn ìdáhùn fẹ́ tí wàá bá wa wà. tí wọ́n bá sọ pé ìwò ló kàn tàbí á ṣèwò bí ọmọ agboolé wa ò bá dìde nígbà tí dr akin ogunwuyi bá ti dìde láti ilé ogbó níwò ìwò ló dìde o. bàbá mi àkànmú mo kì í torí pé lónìí àwọn ọba káàkiri ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ní gbogbo ibi tí wọ́n ń pè nílẹ̀ Ìwó ni wọ́n wà bí. bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà bàbá dúró ìyá dúró àníkọ́mọ́ ọmọ bá yẹ̀bù lọ ó tún wẹ̀yìn kí ló tún kù. lọ́sàn-án yìí ọmọ asérò ọmọ ọ̀gẹ́ kàtàrà sípà bàbá mi asérò ti sérò kábíyèsí ẹgbẹ́ bàbá yìí wọ́n sì yọ̀ ń gì dáadáa ọlọ́run jẹ́ káyín pẹ́. bàbá mi kábíyèsí bàbá mọ̀sílẹ̀ àmọ́ parúnkẹ́ oníkàrà ti fèsù wọn bẹ̀ ń bí kábíyèsí. bàbá mi ọba dọ́kọ̀ káàbọ̀. ìta alókùn sí lónìí báwọn orí àdéṣepọ̀ tó ń bí tí wọ́n ń ṣe ìbáṣe tó gbọ́n pẹ̀lú bàbá mi ọba Imperial Majesty ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́milẹ́rẹ̀ tẹ̀lú àkọ́kọ́ ẹja ṣe kábíyèsí dáadáa. kábíyèsí olódùmarè. aláṣẹ lórí òrìṣà. kábíyèsí o. àwọn lọ́balọ́ba tí wọ́n ń bẹ nílẹ̀ Ìwó èṣù tí ó bí aláàárẹ̀ ọ̀wá ẹ̀yà bàbá ẹ̀kọ́ orí rẹ̀ orin bí ọ̀rọ̀ bàbá mi àwọn ọba sẹ̀mí àyọ̀fẹ́ wọn ní baálé àgbè òsì ní tí wọ́n tà lọ́rùn kó wọ láàrin ò pé gómìnà làwọn afẹ́ ṣe o. bàbá mo ń ṣàfihàn bàbá mi aláṣẹ lórí òrìṣà tó ṣe pé láwùjọ ọba ká ní tọba nìkan ni wọ́n ń wò tí wọn ò ní. wọ́n ṣe pé ká bọ́ gbangba ká sọ̀rọ̀ ká wí káwọn èèyàn mọ̀ kọ́rọ̀ kí wọ́n pè é lọ́rọ̀ ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n tí kì í sọ̀rọ̀ ṣáá tó lè yí ẹni tó létí tó sì mọ̀ túmọ̀ ọ̀rọ̀ nínú bàbá Adéwálé Àkànbí sọ̀rọ̀sọ̀rọ̀ tó sì lágbèkalẹ̀ ọ̀rọ̀ ni bàbá mi ọba ẹ̀ṣá iná ẹ̀ṣá ìbísílẹ̀ kan náà. ìjòyè wọ́n bá a sọ̀rọ̀
ọ̀kan náà àwọn orí adé wa wọ́n bá a sọ̀rọ̀ ṣùgbọ́n bí tá a bá dé ọba Adéwálé Àkànbí lórí kíkan tí wọ́n kì wọ́n tẹ́nì kankan kì í sábà kíyèsí ló jẹ́ kí n sọ lẹ́yìn díẹ̀ fèrè ló jẹ́ n sọ di ọ̀rọ̀ torí àlàyé kó lè bá a lọ lé oníyẹyẹ wọn á ní ọmọ lágbẹ̀dù ọmọ gbẹ̀dù àná ọmọ àdókò kí ló ń rú bẹ́ẹ̀ yẹn bá dóko tíná bá ti rú òun tì ní tí ó sùn jẹ ni àwọn tó ti dóko ṣáájú ẹ̀ wọ́n máa dúró dé tó tó bá ti ń dóko báyìí iná ń rú iná bá ti ń rú ìtajẹ ti dé nù. wọ́n máa jẹ pẹ́pẹ́ bí onísànmọ̀ mi. kábíyèsí ọmọ adìẹ bẹ bí onísànmọ̀ mi aláàká ọmọ làníyọ̀ ọmọ èjì gbọjọ́ ọmọ òjò jẹ dọ́nà làṣẹkẹrẹ mo sunkún wẹ́rẹ́ mo ló mú péjì mo ṣe èrì wẹ̀rẹ̀ mo mú kó òjò lọ́nà òjò ń rọ̀ ìrì ń sẹ̀ èmi gan ti ń ṣe ìwẹ̀rẹ̀ ìyẹn ni pé bódò ti ń ràn èmi gan ti ń wà mí lójú kájọ pé mi pàdé ara wa ni olúwo lẹ́nìkan tí ó bẹ̀rù ntẹ́ bá gbé wá èdè ẹ̀ lẹ́ẹ̀bá o bẹ́ẹ̀ ti ń gbé bọ̀ ó ti ń gbé bò ó. kábíyèsí ọba bínúbínú ọba bíbabíba aláṣẹ kí ọjà jogún oṣó tó bímọ tí gbogbo ẹ̀ sì jọba ọmọdé ní adédè ní ọmọdé méjì adédè méjì ọmọdé mẹ́ta adédè mẹ́ta ọmọdé mẹ́rin adédè mẹ́rin ọba bínúbínú ọba bíbá lábẹ́ káàdì ọba. kábíyèsí ọba Adéwálé Àkànbí nínú kíkì ní fífọ́ ní sísàlàyé kí ló dì inú kí ló kó nú wọ́n ní jogún oṣó tó ti ní ìdí iyùn lọ́wọ́ ẹnìkan ò ní dárúkọ ohun àmúṣagbára ohun àpọ́nlé ohun ẹ̀yẹ́lẹ̀ Yorùbá láti jọ ká má dáa kọ iyùn ẹnìkan wá ní ìdí iyùn odidi ìdí iyùn ẹnì pé onítọ̀hún láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jí ọba láwùjọ àwọn èèyàn tọ́lọ̀ wọn bá àgẹ́sàgẹ́sà kábíyèsí ọba Adéwálé Àkànbí ọba ni ẹni tí sì ń jèsú lè mọ́mọ́ yèsúrú bí ẹni tí ń wò ó bí ti mọ́wọ́ ẹ̀ lẹ́nu ní gbogbo ibi tá a bá ti dé ní gbogbo àyè tá a bá ti wà kábíyèsí ọba Adéwálé Àkànbí ọba ni ẹ̀dá ti kábíyèsí dáadáa o ẹ̀dá ti kábíyèsí dáadáa lónìí tẹ wá wáyé ìdí iyùn ń bẹ lọ́wọ́ wa ẹni tó bá fẹ́ gba yùn á mọ̀ ẹ̀yàn lé lọ́wọ́ ní kọ̀ọ̀kan ni ṣùgbọ́n tá a bá tí ì ṣe nǹkan kan tó yẹ á ṣe ìdí iyùn olúwo ní ìyàwó o ọwọ́ olúwo ní ìdí iyùn wà o ẹ bá fẹ́ gbà wọ́n wà yóò fún ẹ lẹ́ọ̀kan ẹ bá fẹ́ gbà yóò wà yóò fún ẹ lẹ́ọ̀kan nígbà tá a wá lẹ́nu tó kó ìdí iyùn lọ́wọ́ àwa wá nílò yùn kí ló dé tá à ní rí yùn gbà àmọ́ tí ọba ti béèrè yùn àní fún níyùn o bàbá mi Àkànmú ẹ ti wá bí lónìí ẹ ti wá béèrè yùn ẹ ṣe kábíyèsí ọba Adéwálé Àkànbí. kábíyèsí Olódùmarè. àwọn olóṣèlú ń bẹ́ ń bí káṣàfihàn tó pé ká ní bó ṣe ń dùn mọ́ mi ló tí mo wojú yín tí mo sì rí àpẹẹrẹ àwọn èrò tí mo ní ìmọ̀lára àwọn èrò àti ntẹ́lifẹ̀ mi sọ tí mo sì ní òye wípé sísọ wíwí yín ó ti ń dà tí ó sì ti ń gbà inú mi ń bá yín dùn mọ̀ ń bá yín dunnú yóò ti yé yín bá lọ. àwọn nǹkan òṣèlú ń bẹ́ ń bí mo ti rí bàbá mi ọmọba tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ APC níjọba àbílẹ̀ Ìwó lánàá ọmọba Abdulsemi Àyọ̀fẹ́ kábíyèsí Olódùmarè. mo ti rí bàbá mi tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ APC níjọba àbílẹ̀ Ọláolúwa nígbà kan rí Alhaji Karim àwọn náà wá bí ẹ kábíyèsí o. kábíyèsí Ọlọ́run. mo ti rí ọkọ Sanko lára àwọn aṣíwájú ẹgbẹ́ wájọba àbílẹ̀ Ayédire àti ní òfin akọ́ńtẹ́sì lápapọ̀ tí wọ́n tún wá jẹ́ olú ọmọ gbogbo ilé ogbó bàbá mi Alhaji Nọ́fíù. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run. àwọn èèyàn pọ̀ nbí mo gẹ́gẹ́ mọ̀ ń wojú mo sì ń wo àsìkò ẹ ṣeun mo ti rí ọ̀kan àwọn aṣíwájú wa bàbá mi Lẹ́yàdí Ganiyu ọ̀jọ̀gbọ́n tó yàtọ̀ sí pòfẹ́sọ̀ ẹ̀já pàtó fún ọ dáadáa sá. kábíyèsí Olódùmarè. kábíyèsí Ọlọ́run. kábíyèsí lónìí tí Dr. Akin Ògúnbíyì bá wá bí kí gbogbo èèyàn ó tẹ̀lé wọn kí n tó lọ bẹ̀rù. mo ti rí bàbá mi ọ̀gá mi ọ̀mọ̀wé Túndé Adédòkun ẹ̀já pàtó fún ọ dáadáa.
mọ̀ gẹ́gẹ́ wọ́n wà mí lónìí mọ̀ kábíyèsí tá a bá rí dókítà Akin Ògúnbíyì tá a bá ti rí dókítà Túndé Adélòkun tá a sì rí ẹni bàbá tí mo fẹ́ ṣàfihàn yìí bóyá Akin Ògúnbíyì ọ̀wà kí yín bóyá wọn á ṣe nǹkan míì ni bóyá wọn ò tiẹ̀ débi gan kọjá lọ kókó làbí kọjá lọ wọn yà ẹni tí mò ń wí yìí wọ́n ṣojú Ìwó federal constituency ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin l'Àbújá bẹ́ẹ̀ bá kì wọ́n títí ẹ bá fẹ́ rí wọn kì àyàfi kẹ́ ẹ kì wọ́n dé gbọ̀ngàn Olúfì lẹ́ẹ̀ fi kì wọ́n dáadáa bàbá mi honourable barrister Fẹ́mi Kẹ́hìndé ẹ̀já pàtó fún wọn dáadáa. Kábíyèsí nǹkan lóṣèlú lẹ̀ ń wò wọn o. Dr. Akin Ògúnbíyì àti Barrister Fẹ́mi Kẹ́hìndé ìbáṣepọ̀ wọn ò bá ti wọ̀ tó bó ti wọ̀ ṣùgbọ́n mo rí pé bóyá inú ìwọ̀ kan náà ni wọ́n ti gbé wọ́ wá inú ìwọ̀ tí wọ́n ti gbé wọ́ wá ló jẹ́ kí ìbáṣepọ̀ wọn wọ̀. Kábíyèsí tẹ́ ẹ bá ti dákọ̀ àkóòsà àwọn tí wọ́n ń kó sàré o ó ti yé Barrister Fẹ́mi Kẹ́hìndé lónìí ẹgbẹ́ ìta kankan kí n ta ṣàfihàn bàbá the chairman chief executive officer mutual benefit assurance mutual groups àti bẹ́ẹ̀ lọ mélòó làbàkà sọmọ òsánì ọbẹ̀ ṣiṣẹ́ ni máa bọ̀ bí sọmọ òsánì ọbẹ̀ ṣiṣẹ́ ni máa bọ̀ bí bàbá wa Dr. Akínadé Àkànmú Ògúnbíyì ẹja pàtàkì ọ̀gá wa. Kábíyèsí Olódùmarè. APC. Dr. ìmọ̀ọ́mọ̀ dáko APC bí látàárọ̀ ni ó dẹ̀ ní reason tó yẹ dáko APC torí kí wọ́n pé àwọn àánú àfẹ́ Olúwo nígbà tí ẹ̀yìn ti dáko APC yẹn kò ní burú kẹ́mi náà sọ pé APC. Bóyá ẹja ọ̀dẹ́ kan sí APC. APC. Àwọn táàdìbò APC á jèrè ẹja pàtó fúnra wa. Bẹ́ẹ̀ni ní òdìbò náà yóò jèrè o ní APC ẹni kọ́kọ́ jèrè náà. Máa pé bàbá wa olóyè tí wọ́n bá a sọ̀rọ̀ ṣókí lórúkọ àwọn olóyè bàbá mi olóyè Bọ́lá Fásásí àṣepà ẹ máa bọ̀ ẹ lọ́sẹ̀ káró lè fún ọ dáadáa o. Kábíyèsí. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Olódùmarè. A fi orúkọ bàbá Olúwo a fi kí gbogbo ẹ̀yin orí adé tí ó wà ní ìkàlẹ̀ agbára náà ní yóò bò ó. Bákan náà kí gbogbo ọlọ́mọ ọba a fi orúkọ bàbá wa Àrẹ̀mọ a fi kí gbogbo ẹ̀yin ọlọ́mọ ọba a fi orúkọ bàbá wa Hausa kí gbogbo àwa ìjòyè pátápátá gbogbo àwọn tí àwa tẹ̀lé Dr. Akin Ògúnbíyì a fi orúkọ bàbá wa Dr. Akin Ògúnbíyì a fi kí gbogbo yín pátápátá APC orí mo gbọ́ lẹ́gbẹ̀ẹ́ nìkan ni mo yọ gbọ́ mi. Bàbá wa tí wọ́n wá sí ààfin bàbá wa Olúwo wọ́n yìí ṣe ẹni tí a ṣẹ̀ṣẹ̀ gbé àǹkan náà ká tó dá wọn mọ̀ torí ẹni tí èèyàn ti mọ̀ lóru tẹ́lẹ̀ tó wá ṣẹ̀ di ní ọwọ́ ọ̀sán ẹ wá ní ẹjẹ́ àmọ́ ẹ̀tàn náà ká tó rí gbogbo wa ìpátá nílẹ̀ wo la ti gbọ́ ẹni tí jẹ́ Akin Ògúnbíyì èyí ò sì dáhùn sí bẹ́ẹ̀ ọmọ wa ni. Ibi tí a sì dé lónìí gbogbo wa náà láti mọ ìgbà tí ilẹ̀ Ìwó tí a ti ń sọ̀rọ̀ Ìwó lọ́kàn àbí Ìwó kọ́kàn. So bàbá wa Akin Ògúnbíyì wọ́n ti ẹni tí wọ́n bá wa sọ̀rọ̀ yẹn MC ó ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa wọn fún àwọn àǹfààní tí ọmọ Ìwó ti rí láti ara wọn lágbára Ọlọ́run ò ní jẹ́ kó ṣe ní í ṣe. Eléyìí tí ẹgbẹ́ síwájú Ọlọ́run yìí tẹ̀sí wá síwájú bàbá wa Olúwo tilẹ̀ Ìwó
èmi gbà wípé ṣeéṣe yóò sì rí bẹ́ẹ̀. nígbà tí bàbá Olúwo tí wọ́n bá ń fi àṣẹ sọ̀rọ̀ nísìnyí ẹ mọ̀ wípé àṣẹ ò ẹ mọ̀ pé ó ti mọ yín mọ́tí pẹ̀lú fọ́sọ́kọ̀ gbogbo àwọn bàbá orí adé sẹ́ńtẹ́ńdùkọ àti ọmọọba àti ìdílé kábíyèsí. ẹ̀yà ṣe kábíyèsí. kábíyèsí olódùmarè. ká tó padà sọ́dọ̀ àwọn ọmọọba àti àbá mi àwọn bàbá orí adé máa pé ọlẹ́wọ̀ barista Fẹ́mi Kẹ́hìndé mo kọ́kọ́ bá a sọ̀rọ̀ bí ìṣẹ́jú kan sí méjì ká lè tẹ̀ wájú ẹjọ́ àbàtọ̀ fún wọn dáadáa. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. kábíyèsí olódùmarè. Ìwó o, Ìwó dídẹrẹ́ o, Ìwó ò nílẹ̀kùn, bẹ́ẹ̀ la ò ní kọ́kọ́rọ́, kí la fi ń délé? Who has never been conquered? Mọ̀ pé wo ò nílẹ̀kùn ò ní kọ́kọ́rọ́ ní ìran. Àwọn balógun wa làwọn á rán sí wọn ní Ìbàdàn láti lọ máa bá wọn jagun tó ráwọ̀ ògùn lẹ̀ yìí. Àwọn alárán Ògúnmọ́lá lọ láti lẹ̀ yìí. Àwọn alárán Ọdẹ́rìn lọ láti lẹ̀ yìí. Àwọn alárán Òròwùsì lọ láti lẹ̀ yìí. Because Ìwó has never been in warlike territory. Àwọn alárán Ìwó lọ láti lẹ̀ yìí tó sì tó jọba aládé. Bẹ́ẹ̀ lolúgbòde kábíyèsí. kábíyèsí ọlọ́run. Ìwó is a big name. But politics has made it a small name. Because of lack of political patronage. So a ṣe gbọ́ pé ọmọ aláṣọ nígbàdí ló tún wọ àkísà bí? Àwọn àwò wípé bí Awólọ́wọ̀ ó bá sọ, a ní Ìwó is my second home. Bàbá ọlọ́wọ́ tẹ̀lé fún wa. Wọ́n lẹ́ẹ̀kì ní ẹ̀yin ará Ìwó bí àjọṣe wá ṣe pọ̀ tó gbàdọ̀ rí ìdè 1983. Abẹ́wà gbọ́ ìbò tó fi tọ́lẹ̀ dìbò. And that brought a rage in us. Gbogbo a ṣe gbogbo ẹ̀. I'm happy that the many of the press are here. Ìwó, despite its size, the third largest city in the whole Oyo State, after Ibadan, after Ògbómọ̀ṣọ́, comes Ìwó. When the British Governor General Sir Clifford that succeeded Lord Grant King terribly. Àbáwọ̀ alágbèrè ló wà ní Sàgákì. Nínú àwọn ìlú tó dé ní mẹ́ta ní gbogbo Nàìjíríà, landed on Ìwó soil, Ìsìláyòkè. That is as far back as 1922. Ẹ wá wo Ìwó nìsín. There is nothing you can call political patronage or action in the world. Wọ́n fún wa ní College of Education ní ibi tó jẹ́ Bọ́wọ́ University ní ìsinyìí. Wọ́n tún gbà lọ́wọ́ wa ni. Wọ́n gbé lọ ní sáà. Nígbà táàrí ìlú, wọ́n fi gbé bọ́ọ̀lù àwọn Baptist gbà lọ́wọ́ wa lọ́sọ̀ ní Bọ́wọ́ University. There is nothing that makes any Ìwó son proud of being a progressive minded person. Olúwa gbé Olúwo dìde at the appropriate time. kábíyèsí ọlọ́run. At the time Olúwo came in, Olúwo sí Nàìjíríà o. He had a voice.
yá ilé ti yá home records ọ̀yá kábíyèsí lọ́wọ́ sọ pé ilé ìwò home that I've never been to in over almost 20 years you are the next Olúwo kábíyèsí fún òun mẹ́nìkan kan wò bàbá mi ní Kọ́lá Àkànbí lolóṣèlú àníwò Olúwo sẹ́yìn. That is the man of destiny. Bàbá kábíyèsí fẹ́ bínú lọ lọ́rin lọ sẹ́tù. Ìfẹ́ wa sọ wípé mò ń kánjú mi. Ọmọ rẹ̀ ló jẹ òkú. Àsọtẹ́lẹ̀ ló gbé bàbá tó ti wà. Àsọtẹ́lẹ̀ yẹn ló gbé ọmọ ní Akíòkú yìí. Because how do we explain the fact that Iwo has never been governor in Oyo State, in Osun State, in anything, anywhere, and the third largest city in the whole Oyo State? Iwo has never been minister. Abẹ́wárí àdìsẹ́ yìí. Iwo has ẹ̀dárúkọ minister fún mi tó jọmọ Iwo. Iwo has never been an ambassador, common ordinary ambassador. Iwo has never been a deputy governor. Abẹ́wárí àdìsẹ́ yìí. And we have all the raw materials. Ọlọ́run wá gbé Olúwo dé lẹ́ẹ̀kan náà, like I said. Àwa tá a wá pera wa ní progressive àwa bára wa sọ̀rọ̀. Ìwọ náà wá bára wọn sọ̀rọ̀ pé there is a need for political homogeneity. Èyí wọn ni wípé ẹ̀yin tẹ́ gbàgbọ́ tí ẹ mọ́ pọ̀ ẹ jẹ́ àwa ẹnìkan ṣoṣo ká gbé dìde. Làwa dìde pé ẹgbẹ́ ìgbé ká di ara wa o. Nígbà wọn fẹ́ yà wá, wọ́n á ní ọmọ náà Olúwa lélẹ̀, wọ́n á ní ọmọ ilé ògbó lélẹ̀ ọmọ ilé ìlànà. Bàbá mi lámúye, ó kọ́lé sáká àbí ó kọ́lé sáká? Ó kọ́lé síbi ìbẹ̀rẹ̀. Nígbà tó bá fẹ́ lọ sinmi, when he was in the federal government, he go to Asa, which is now Ìwọ̀nà Olúwa local government, and relax. That building is still there. So, Ọlọ́run á gbé dìde àwa Ìwó federal constituency led by the aṣíwájú of Ìwó land, Barrister Gbadegesi Adédèjì. Àwa fi ẹnu kò by way of a communique that the entire Ìwó structure, Ìwó federal constituency, a ti fa ẹnìkan jáde òpé àbára wa jà sí ipò ẹnìkan péré ó ní àbàjáde pé kó lọ gbé àpótí tó ń ṣojú wa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyá yìí ti tó sówó láàánú ṣé èèyàn láàánú ṣé ìbò láàánú. And that was how Akin Ẹgbẹ́rẹ́ Adé ní orúkọ ẹ̀. Àkànwó tí wọ́n bá dédé wọ́n ní òun ṣe very man of humble beginning. Àbúrò tèmi ní o. And I am talking because I am an Igbo man par excellence. I was an elected local government councillor, even being a small lawyer in 1987, representing Ilewu Ward constituency. Ìgbà tí Babangida pín wa sí mẹ́ta, àwọn ọlọ́dà yìí gbé local government sílẹ̀. I was elected to the House of Representatives in 1998 on the platform of USC. Abacha Kuariyo. I was re-elected. Dago Abio Abi. His father was a elected to the House of Representatives on the platform of and the votes I had in 1991 was perhaps one of the largest in táwa lè rí fún ọlọ́wà gbé Akin dìde o. Akin Ògúnbíyì wá dìde pé òun ó ṣe
ó lówó, ó léèyàn, ó ní ìfọ̀n, ó very humble. Akin Obibi runs one of the largest insurance conglomerates in Nigeria. Kì í ṣe pé mo ń kàánú rọrùn tí mo mọ̀ ni, because I'm part of it. In his employment, every month, he has over 5,000 workers. That this man from the whole land pays salaries. State government may also, but he's still very humble. If you check the stock exchange today, Mutual Benefit in the last 3 months has been leading the charts. Under the leadership of Akin Igudi is not only the chairman, he is the founder of Mutual Benefit Assurance in the last 32 years. A man of humble beginning that will go during holidays and go to Lagos and sell newspapers. And look at him today. Ìwọ wá fẹnu kò wí pé ọmọ yìí ló lè kájú ẹ̀. This man has never held any political appointment in his life. He has never benefited from any government patronage. He has never been a member of any board of parastatals, be it in federal, be it in Oyo, be it in anywhere. And he runs the largest insurance company in Niger Republic. Not only in Niger Republic, in Liberia, and currently in Cameroon. This man. Tá a bá ní a máa kà á, ilé oṣù kábíyèsí. Kábíyèsí Ọlọ́run. We are only here to eulogize and introduce your son that you have known to you that Iwo deserves to produce the next governor of Osun State. Àìtó eyín ká là ń dọwọ́. Àwa ti tó eyín ilé ìkábàyọ̀ o. N ta sì fẹ́ ni pé ní ìgbà tí kábíyèsí bàbá olóríire wà ní àpèrè gẹ́gẹ́ bí Olúwo, he produces the next governor of Osun. And so shall it be. Kò síbi tá a gbẹ́jọ́ wa dé tá a lè rò. Kò síbi tá a gbé dé. Look at nearby federal constituencies. Àwọn bíi mẹ́ta mẹ́rin náà ń dìde fáwọn fẹ́ dùpò. Àwa yìí nìkan náà ni o. Ẹnìkan péré la sì fà kalẹ̀ ní Ìwó federal constituency. Àwọn tí wọ́n tiẹ̀ dìde yẹn àwọn ti ṣe rí. Either deputy governor, either speaker of the House of Reps, either this, either that, either that. Wọ́n sì tún wò wípé àwọn tó fẹ́ fi ti Ìwó ṣe àpélé, Ọlọ́run ní gbà fún wọn. Mo ṣe wá sọ wípé ilé aláriwo là ti ń pa á. Olúwo is a man of history and is a man that has voice. Tá bá ná ọba aládé tó ní ẹnu ọ̀rọ̀ ní Nàìjíríà, Olúwo jẹ́ kan nú wọn. Kábíyèsí, Ọlọ́run ní gbóyin o. Kò síbi tá ẹ ti fọ́n fèrè Ìwó táyé ò ní gbà sí lẹ́nu pé à ń jẹ Ìwó. And that is the essence of meeting here today and introduce your son, Akin Obibi, to you. Ẹ dákun ẹnìkan ìmọ̀ tán o, ẹnìkan ò dẹ́ lè rìn kórí ó má mì. Nobody is perfect. But within the confines of human possibilities, I think this gentleman has got a good pass mark.
he deserves our support. Nígbà tí mo rí gbogbo àwọn ọba tán tó ń ka orúkọ wọn nísìnyí, ẹ̀yẹ ẹ̀ wá wò káwọn ọba ẹ̀ wá na ọ̀pálẹ̀ Akin lórí pé àní máa lọ sẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Olúwo tó nígbà tí Buhari tára rẹ̀ ò yá pé òun kàn fẹ́ fi ojú kan báyìí kó òun lẹ̀ dì mọ́ pé gbogbo àìsàn tó bá ń ṣe ẹ́ báyìí kó máa bọ̀ lọ́dọ̀ òun Olúwo àbí bẹ́ẹ̀ ni kọ́ ó sì lálàáfíà. That is the power that is resident in the stool of Olúwo tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀. Ẹni tó bá dẹ̀ ní ìmọ̀ máa ń pa bí ọtí ni. Because he is a man of immense knowledge. Nígbà tí mo bá kábíyèsí sọ̀rọ̀ lóru ọjọ́ kan tá à ń sọ̀rọ̀ pé ariwo yìí bá pọ̀ ní kábíyèsí bá dá sórí Sunny Adé pé ọ̀rọ̀ rí gbogbo nìyà. Wọ́n lọ pẹ́ bọ̀wọ̀ sórí tábìlẹ́ta nítorí àwa. Ọlọ́pẹ́ kan ní òòrùn lọ́kànlá òòrùn nítorí àwa. Ó jẹ́ kí babaláwo kó sinmi lálẹ́ nítorí àwa. Kùrùkẹrẹ kùrùkẹrẹ ó di ilé aláwo. Òkun òrà wa ẹ má wulẹ̀ sáré. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa o. Àmì lọ́wọ́ ọjọ́ rẹ̀ tí mo pe kábíyèsí pé òòṣà àṣẹ̀báyé tó wà lẹ́nu ọ̀nà ní kábíyèsí bá wùwù ńlẹ̀ yìí tó lọ pé bá ọkọ rẹ̀ ní òkòròkò dìgbàrọ̀ nínú gbó agéjù ni ọ̀rọ̀ tó yí èmi gbé sọ́kàn tó ń bà mí lẹ́rù ní kábíyèsí bá bú sẹ́rìn orin Sunny láwọn fi parí ẹ̀ lóru ọjọ́ rẹ̀. Kábíyèsí Ọlọ́run máa fún ṣe o. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹlẹgbẹ́ wa, ẹ̀yin ọ̀rẹ́ wa, and the gentlemen of the press, I am happy that you are here, that you will listen to us. July this year we launched a book written by one of Nigeria's foremost journalists and Iwo indigene. He calls Iwo's and the dungeon of political poverty. Yes. We will make sure that the journalists that are here today, we oblige each and every one of you with a copy of that book. So you can see how we have been shortchanged in the collective patrimony that is our collective responsibility in Oyo State, in Osun State, and in Nigeria. Ọlọ́run á fún wa ṣe o. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa. Kábíyèsí Ọlọ́run ọba. Bàbá Mọ́gàjí Mọ́kòtí ẹjọ́ ìṣẹ́jú kan sí méjì lórúkọ àwọn ọmọọba. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Abẹ́lẹ́dẹ̀ Ọlọ́run ó ní ẹ̀bà ọ̀pọ̀ ìwà jẹ́. Mo fẹ́ kí bàbá kábíyèsí olúwo tilẹ̀ wò. Ẹni tí ó ti wáyé tó tún fi ilé ayé wá. Ayé tí ó wá ní àkọ́kọ́ ó ṣe rí ló tún fi padà. Ó wá wò pé àwọn nǹkan dáadáa míì wà tó yẹ kó wò ó tún ṣe Ọlọ́run fi ká padà wá. Akí Ọlọ́run. Ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa. Gbogbo àtìmẹ́ǹtì tí à ń rí lẹ̀ yìí tó ní tó wá tún ṣe ni. Ẹgbẹ́ bá wá ṣe dé, ààfin ló kọ́kọ́ wò pé ó yẹ ká tún ṣe. Ẹ dákun ṣe ààfin yìí ṣé kò ṣe wù láyé. Wọ́n fẹ́ sun gbogbo nǹkan ṣe nìyẹn. Federal College of Education nígbà tí bàbá dé ni wọ́n gbé wá. Ṣé bí bàbá sọ pé tóun fẹ́ wá ṣe? Iná nìyí ni gbogbo ẹ̀bí ń wá. Onídìí tó ń pọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ká yà pẹ́ fún wa. Mo kí gbogbo òye bàbá wa tí bàbá wa sọ̀rọ̀ tí ọba sọ̀tá. Mo kí gbogbo èèyàn ọba pátápátá tí bàbá wa sọ̀rọ̀ tí ọba sí ọ̀tá. Ẹ̀mí yóò gùn á dẹ̀ ní àṣepẹ́. Wọ́n á kí gbogbo èèyàn ọmọba o. Ẹ̀mí yóò gùn o. Gbogbo igbó sì ẹ̀ tó bàbá yìí Ọlọ́run ká yọ̀bà wa dúró sí gbogbo wa. Mo wá fẹ́ kí bàbá wa dókítọ̀ Akọ̀wé ìdẹ́gbẹ̀kẹ́ mọ̀ lónìí pé àbúrò yìí ti gbà.
ilé àtẹlẹwà yìí. You have been contesting on many occasions, and it has come to a time when your efforts will be crowned with success. Abraham Lincoln of the United States of America, he contested on many occasions, and he was recorded as one of the most presidents that America produced. Your own will not be an exception. It don't say pàtàkì jù ní tẹ wáyé. Àṣẹ bàbá Olúwo ó máa ṣẹ mọ́ yín lára. Iná abẹ́bẹ́ sọ ni pé ẹ wà ní débẹ̀ tán, ó yẹ gbogbo nǹkan ilé ìpínlẹ̀ máa gbé lọ. Ó ti ṣẹlẹ̀ ní o. Ẹgbẹ́ ìdílé ló ṣẹlẹ̀ bàbá wọn kà ń sọ̀rọ̀ pọ̀ kábíyèsí o. Ẹni àti kábíyèsí dáadáa. Ìgbà tí bàbá mi wọn bá ń sọ̀rọ̀, wọ́n ní kí wọ́n ṣe pé ilé ìgbóni wọn gbé lọ. Lọ́tọ̀ pẹ̀lú yí akin òkú bí wọ́n ní àpẹẹrẹ owó ilé ẹgbẹ́ ọ̀hún. Ilé egbò pọ̀ ní ẹ̀tọ́ bí fún ọmọ pé ilé egbò lè mú gómìnà kí wọ́n mú skọ́ọ̀tà kí wọ́n mú ẹsẹ̀ kí wọ́n kó gbọ́dọ̀ rébù kí wọ́n mú owó bí ẹ̀. Ó ti ń bẹ ní ààyè tí ń bẹ lábẹ́ gómìnà nìkan tó ọ́fíìsì gómìnà nìkan ààyè tí ń bẹ́ ń bẹ̀ tó lè gbà tí wọ́n sọ oṣù láì pàṣẹ ìjọba ní political appointees báwọn tó ń tọ́jú lọ bẹ̀rẹ̀ ṣe sọ wọ́n ló súnmọ́ 5,500 6,000 ilé egbò lè mú gbogbo ẹ̀ ìfẹ́sẹ̀ ẹ̀fọ́kànbalẹ̀ ṣẹ́gbọ́ wọ́n máa rán mi sí ẹ̀mọ́ ọ̀rẹ́. Báyìí ẹ̀jẹ̀gẹ́ lọ́dọ̀ bàbá mi ọba kódà yóò ka àwọn ẹ̀rí pa wọ́n fi fún bẹ́ẹ̀ pa pé ẹ̀ka ilé ẹ̀ka. Bàbá mi kábíyèsí àgbà òṣèlú tí wọ́n bọ́ sọ òṣèlú lẹ̀ tí wọ́n bọ́ sọ ìṣèlú. Àṣẹ àpéjọpọ̀ àwọn ọba ìjọ àwọn lọ́balọ́ba ni wọ́n pè tó di ìjọba. Ọba ìbámu sí nínú ìjọ ọba ìbámu wà ní ṣọ̀kan dájọ́ lẹ́ẹ̀mọ́ ṣèjọ ìgbà tí ti ń jẹ́jọba. Bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gba ìjọba tó fẹ́ dáàyè ìjọba àyàfi kó wá sáwùjọ àwọn lọ́balọ́ba kó sì gba èrè àjọ àwọn ọba kó lè bá àgbà àṣẹ ìjọba. Bàbá Mẹ́ríkà béèrè nígbà wọn kọ́ sòṣèlú lẹ̀ wọ́n sọ ìṣèlú gẹ́gẹ́ bí ọba. Lára àwọn tí àtọmọdé àtàgbà ńlẹ̀ yìí wá rí fún níbi ìmọ̀ òṣèlú sáàbà ní ṣàkóso ọ̀kan ní bàbá mi Àlàjídé ọlọ́jà àgbèrè. Lórúkọ àwọn bàbá orí adé bàbá mi ó bá a sọ̀rọ̀ ní ṣókí ẹ̀dá ti kábíyèsí dáadáa o. Yóò ti dá àwọn àárín ọba ní ìwò nìyẹn yóò ti dá nìyẹn kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run ọba. Ó sì kàn mí kú. Ó kàn mí kú torí tí a bá ní àní sọ̀rọ̀ yóò sì túmọ̀ sí ọ̀rọ̀. Nítorí tí a bá sọ̀rọ̀ nípa òṣèlú àní tara wa jẹ́ àṣẹ kò yí wa lọ àṣẹ ó sì ní tàn. Inú mi dùn tó á dùn wípé ẹni tí ẹ wá fi hàn lónìí ó wá ti ọ̀dọ̀ ọmọ mi wá kẹ̀kẹ́ ìwé lọ́dà fún ọ lọ́dà fún ọ òní ṣíṣe òní ṣìjẹ òní sì mú ọwọ́ yóò ní tẹ̀ ọ́ nítorí pé wọ́n ní bí wọ́n bá ṣe rí jẹ́ kí a mọ àwọn tí ẹ̀dìjọ́ ń rìn ẹ̀dìjọ́ ń gbìmọ̀ràn gbogbo àwọn akitiyan tí o ṣe nígbà tí o wà ní ọ̀nàrẹ́bù àtìgbà tí o wà ní kánsílọ̀ ó gbìyànjú ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ dé dúró yìí kábíyèsí ló ní àṣẹ kábíyèsí pàṣẹ wípé kí àwa ọba náà
kájìlọ fún Akéògùn yìí ní àṣẹ tó ní pé ilé àṣẹ ni a wà. Ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí kinní kan. Wọ́n ní ẹ kíyèsí lẹ́ o. Ọ̀ká ń bẹ ní ọ̀dọ̀ Ṣàngó. Ẹ kíyèsí lẹ́ o. Olúwo ní kínníkínní ẹnìkan ní inú. Kò sì sí ní ilẹ̀ Ìwó yìí. Àwa tí a pera wa ní ọba. Kò sí ẹnìkankan tó gbé adé wá láti ibi tí a ti wá jọyìn Olúwo nígbò. Ìgbà tó ń kálukú wá débí ìlà ń di baálé, ìlà ń di baálẹ̀, ìlà ń dọba. Ṣùgbọ́n wọ́n ní odò tó bá gbàgbé orí rẹ̀. Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa. Kẹ́hìndé, mo mọ̀ pé ọláyà onímọ̀ ó sì ní àfojúsùn. Ìfẹ́ tí Akéògùn bí yìí ní sí gbogbo ilẹ̀ Ìwó. Egúndò, aṣọ rẹ̀ lọ́pọ̀. Bàbá wa yóò pàṣẹ. Tí aláṣẹ bá ti pàṣẹ, ẹni tó bá dúró wípé àṣẹ ń wò ní iṣẹ́ yóò bá ṣẹ ń lọ nì. Lórí pé wọ́n ní gbórígbó làgbóhùn ẹyẹ soko nìlódìgbò. Tó bá ní ìrókò dání ádànù. Ẹnikẹ́ni tí ó bá ló kú bí tí ó lọ, gbórígbó lọ́wọ́. Bàbá wa ní aláṣẹ tí a bá ti pàṣẹ. Àwa náà sọ pé àgbọ̀ o kábíyèsí. Ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀, adé tí ń bẹ ní orí oníkálukú nílẹ̀ Ìwó yìí. Tí ọ̀bá gbà pé abẹ́ Olúwo ló ti gbàṣẹ. Tó àjọbí, àjọpé, àjọpọ̀ àti àǹfààní tí oníkálukú ń lò lórí adé tẹ́ gbé ní ẹ lórí àmàgà. Baba is a fact. This is pure fact. This is pure fact. Kábíyèsí, láàrin ìṣẹ́jú díẹ̀, bàbá mi wá Dr. Adéolú Akínmóyèrò, Àdàmọ̀ Kásá, àwọn ọba àsọpọ̀ lọ́nkàn. Ẹja ṣe kábíyèsí dáadáa o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Mo kí gbogbo àwọn ọba láti orúkọ bàbá wa lórí bí a bá ń ṣí fóònù wa lójoojúmọ́ kọ̀sẹ̀ tí olùmọ̀ rí bàbá lórí fóònù. Mi ò rò pé ìlú kan wà lábẹ́ ọ̀hún tí wọn ò ti mọ ìlú báyìí. Ṣé nípa tí ká wọṣọ ni? Ṣé nípa tí ká sọ̀rọ̀ bí àwùjọ ó ṣe dára ni? Ṣé nípa kí á wà fún àtúnṣe? Gbogbo ẹ̀ ló pé sínú bàbá wa ní. Ọlọ́ba alọ́rẹ̀ ní bàbá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ òṣèlú. Ọ̀rọ̀ ìwúlọ́kàn ni mo fẹ́ sọ. Gbogbo àwọn tá a wà bí bàbá wa Ògùn bí gan lè má mọ̀ tí mo fẹ́ sọ ni mo fẹ́ pìtà kékeré ìṣẹ́jú àyà fún wọn. Èmi ti mọ̀ wọ́n sí àgbàlá àtọ́ra òkè odò abẹ́lé mo ti mọ̀ ní. Abẹ́yìn kọ́ ni bàbá ìjọ abẹ́yìn. Èmi àti ìyàwó yín lájọ wà nínú ọ̀ṣà. Nígbà yẹn arúgbó ni mo ń pè wọ́n o. Wàláì bàbá bí ara mọ́ àdúrà kan máa ń rán lé wọn lórí o ti fẹ́ ṣe báyìí ó lè ṣe. Onígbà tí bàbá ìyàwó yín kú òbí ló wá pè é. Gbogbo àgbàlá pé sílẹ̀ ìdúgbà náà lọ́wọ́. Ẹ̀yin o ẹni tó ń fàdà bá bí yàpọ̀ mọ̀ ìlú oníyìn. Bí a bá ṣe tí ò dáa bí màá ṣe dìde fún àtakò nínú. Ṣùgbọ́n bàbá yìí tá a bá ní àgbàlá ìtura lẹ́kọ̀ọ́ ni o
Níbàdàn ní o gbogbo ọmọ àgbàlá pátápátá ń bàbá ìwáṣẹ fún. Kò sí ẹnìkan kò sí bí tá a fẹ́ dáwó bàbá ìlú òkọ̀kọ̀ dá. Nígbà tí mílíọ̀nù ní ìná ti ń dá mílíọ̀nù. So orí náà ni tí wọ́n mú wá yìí ẹni tó ta kéńgbérí tó tàkà ìlú eléré ò ní parọ́ fún. Kí wọ́n sọ pọ̀ nípa tó ní ìlú kí n mọ̀ wọ́n dáadáa. Ṣé wọ́n nípa ti eléyìí tí a bá wá lónìí? Gẹ́gẹ́ bàbá wa ọlọ́jà ti sọ orí òun ká máa ṣe bàbá ògùn bí ìyàwó àwọn agbówó kalẹ̀. Ọ̀rọ̀ tí bàbá wa máa ń sọ bàbá wo olúwo ló wá ṣe lónìí bàbá máa ń bá wa sọ̀rọ̀ wá ní ẹwà o ẹ ti bá ń bọ̀ látẹ̀kù tó bá jọ máa sá sólè ní mọ́tò asá lẹ́kù. Wọ́n tó máa ń fi ọ̀rọ̀ Omiṣore ṣàkàwé Omiṣore sọ ọmọ ìgboro ilé Ifẹ̀ àwọn ọmọ ìgboro ilé Ifẹ̀ ni ọmọ tí wà ní bàbá ògùn bíi wọ́n dẹ̀ ṣe dáadáa mi ò gbọ́ aburú kan sí wọn níláyé èmi ni mo ń sọ o mi ò sì gbọ́ káwọn èèyàn máa sọ bàbá máa sọ wọ́n ní ìwọ ní ìwọ ṣe kí ni o inú mi dùn pé ẹ wá sílé ẹ̀yin ò sí lára tí ó sọ wípé ọmọ asánimí ọmọ tẹnimù ní mí ẹlọmọ ọ̀hún ní lágbára Ọlọ́run orí kábíyèsí gbogbo àwọn tó tẹ̀ wọ́n lú àti gbogbo lẹ̀wọ̀n yóò tì í lẹ́yìn bẹ́ẹ̀. ẹ àsọ̀rọ̀ òṣèlú ó tún tẹnu wọn àwa lọ́kàn àbí tọ́jà sọ́kọ́ wà bẹ́ẹ̀ nìkan. gẹ́gẹ́ tàbá bá ṣe dàrẹ́tì wa gbogbo àná àásọ̀pọ̀tì yìí o kí ẹ bá ti wẹ̀yìn kẹ́ ẹ ti rí wa ẹ mọ̀ pé kábíyèsí ń gan ìlú ẹ̀ náà ní àkúròsì chọ́ọ̀chì ẹ tọ́jú àwọn akọrin wa ṣe níbẹ̀ ló ń lọ jẹ́gẹ́dẹ́ ẹbí ẹrántí lẹ́kọ̀ọ́ èmi tí mo wọ́n ti fẹ́ pọ̀ pàpà torí náà lónìí ẹ fọkànbalẹ̀ gbogbo ohun tí ẹ fẹ́ ṣe ó kọ́tà cross òṣèlú ọ̀rọ̀ òṣèlú kọ́ ọ̀rọ̀ bílẹ̀ wo ṣe gba gómìnà lágbára náà ọlọ́wọ́ jẹ ká gba ọ̀ láàbùdá ọ̀la kù wá ta. ẹ jẹ́ ṣe kábíyèsí dáadáa. Kábíyèsí Olódùmarè. Ní báyìí. Kábíyèsí Olódùmarè. Ní báyìí Dr. Akínyàdé Ògúnbíyì wọ́n bá a sọ̀rọ̀ ẹ jẹ́ pàtó fún wọn dáadáa. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Ó kí yín. Mo lè sí gbogbo ẹ̀yin bàbá. Tẹ̀lé orí adé tẹ wà ní kalẹ̀. Ó kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ wà níkàlẹ̀ ìjẹ́ni kọ̀ọ̀kan wá jọba lé lórí ibẹ̀ ò ní tú o ayé wa ò rújú ọ̀nà wa yóò gùn bí bàbá mi ṣe máa ń wí bàbá ní ìgbà ọdún kan kábíyèsí èmi náà gbàdúrà fún yín o ìgbà ọdún ilé ni ká pè ṣé bàbá wa ṣe máa wà lẹ́tọ́ àbí ìgbàlódé ló tún yí padà. ó ti yí padà. Mo fẹ́ appreciate gbogbo ẹ̀yin olóyè tó wà ń bí mo dẹ̀ kí ẹ̀yin ọmọ ọba ẹ kú ètò ìlú o mo wá lè ní mo kí gbogbo ẹ̀yin journalist wa the fourth estate of the realm mo kí pé ẹ kú iṣẹ́ takuntakun. I need to appreciate
my constituency, which is the leadership of APC in this federal constituency. Látòrí bàbá wa àgbà, bàbá Adédèjì, Barrister Adédèjì, tó fi dórí bàbá wa Professor Ladipo, tó fi dórí bàbá wa Alhaji Lea Tella, tó fi dórí àwọn ẹ̀gbọ́n mi gbogbo. Inú mi dùn pé nígbà tí MC sọ̀rọ̀ ó ti fún wa ní good recognition. Bọ̀dá mi wà ń bẹ̀yẹ ẹ̀gbọ́n mi ọ̀jọ̀gbọ́n lẹ́wọ̀ sẹ́lúdà akadé láti Ọláolúwa Raimi, gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwa náà ló lú ọmọ bàbá mi o. Bàbá mi ó lú ọmọ. Ẹ̀gbọ́n mi kan ló tún wọlé yìí, Alhaji Hafiz. Àti àmọ̀bọ́ ìwo ni bílé ogbó ni. Àwa ọmọlé ogbó gbogbo ẹ̀ pátá Ìwó la kọ́lé sí. Ìwó la ti ń sọ lágẹ́gẹ́ bí bàbá ṣe máa ń sọ. Gbogbo yín pátá mo kí yín o. Ẹ kú dìde lénìí. Mo kí ọmọdé, mo kí àgbà. Òní jẹ́ ọjọ́ tó lápẹẹrẹ. Àpẹẹrẹ ọ̀hún lórúkọ Olúwa ní agbára àwọn tó tẹ ilẹ̀ olúlẹ̀ Ìwó Ìdó, ní agbára àpèrè bàbá wa. Ọlọ́run wa sì mú sí ìmúṣẹ fún wa. Mo wá láti sọ fún yín pé mo gbé àpótí. Ẹni tó sì ṣe bí atọ́nà náà mi náà pé ó ti sọ̀rọ̀ gan-an. Yẹn ni ẹ̀gbọ́n mi àgbà Barrister Fẹ́mi Kẹ́hìndé. Àwọn gan-an lolóṣèlú àgbà. Àwọn ní àtúlẹ̀ tá a wá fi rí ọ̀nà lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àkókò yìí wáyé fún ilẹ̀ Ìwó. Ẹ jẹ́ àtẹnu àti pẹpẹlẹbẹ káfí mọ́ ọ̀lẹ̀ jẹ. Gbogbo tó ń sọ kalẹ̀ nípa ilẹ̀ Ìwó bẹ́ẹ̀ lórí. Progressive la máa ń ṣe ní gbogbo ayé wa. Progressive la máa ń ṣe ní gbogbo ọjọ́ ayé wa. Mo rántí pé ìrìn àjò mi politics ẹ lè má mọ̀, ṣùgbọ́n mo ń sọ níwájú èèyàn àti níwájú Ọlọ́run lénìí pé ìdí àpèrè ló ti bẹ̀rẹ̀. Tí bàbá ránṣẹ́ sí mi pé kí n wá rí wọn pé ó rí bí gbogbo nǹkan ṣe ń lọ ni. Mo kúrò rẹ̀ oníkan oníkan ìfọ̀n olékan pé wá gbà wá nílẹ̀ yìí. Mo ní bàbá ọ̀rọ̀ tẹ́ sọ nǹkan ńlá ni, ṣùgbọ́n ọ̀rọ̀ náà tẹ́ sọ ńgbà náà ó dùn báyìí o. Lórúkọ ẹni tó sílẹ̀kùn ọjọ́ òní tó sì máa tó tì í, tó tún máa ti tó ti tì mí nìkan tó tún máa sí agbára Ọlọ́run ìmọ̀ yín lórí mi yóò wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ mi ò pọ̀, ire ni mo wá gbà. Nítorí pé gbogbo ilẹ̀ Ìwó pátápátá ní àsọwọ́sowọ́pọ̀ pé kí máa nìṣó níwájú. Pé lákòókò yìí o, Ìwó ló kàn. Wọ́n á wòye pé bá a bá ná gbára, tá a bá ná gbòòrò, tá a bá nẹ́sẹ̀ kùkù, àfi ká padà sí ilé. Mo sì wá sọ́dọ̀ bàbá pé bàbá mi ó tó àkókò o. Bàbá náà lè máa sọ pé ọmọ tó bá sípá ní ìyá rẹ̀ bàbá ẹ̀jọ́ ó gbé aládùúgbò gbọ́n ṣe kíni. Mo ní a ti rìn jẹ̀nà ńgbà mo ṣàlàyé lọ́tún ló sì bá ṣe rìnrìn àjò wa. Mo ní ó tàkókò kí ẹ fèsì. Ó tàkókò kẹ wúri tọkàntọkàn. Ó tàkókò kẹ fàṣẹ sí i. La ṣe wá síbí lénìí. Wíwà ní politics níwà ní APC mi
lẹ́ni mo fẹ́ sọ fún wa pé kò sẹ́yìn ọmọ wọn kan tá à ń pè ní pẹ̀kúlẹ́à ẹ̀yìn alára eléke gbogbo ilẹ̀ ẹ ti máa gbórúkọ ẹ̀ bàbá àmọ́ dojúdojú bàbá mi wọ́n ibẹ̀ yẹn sóríire o ṣùgbọ́n ó wòye pé ọ̀rọ̀ ilẹ̀ ìwé ìkó láti ṣe àfi dandan ká gba agbára ìjọba ìmá dúró síwájú ilé ní ọlọ́run bá fi mí ṣe gómìnà lénìí mo fẹ́ sọ fún yín pé sábàbí yẹn àtọ̀dọ̀ láàrin ló ti wá o torí mo mọ̀ pé àwọn jìnnà mẹ́bàá jìnnà ìwà ń bí nígbà mo ní mo ṣòṣèlú mọ́ ló ní ẹ̀wọ́ wa ẹ bá ń bẹ́gbọ́n mi sọ̀rọ̀ pé yóò ṣòṣèlú yóò sì di gómìnà nígbà tó tó yá ọ̀gá tó ń falẹ̀ díẹ̀ ó tún lọ bá bàbá wa yìí Fẹ́mi Kẹ́hìndé ó ní bàbá ọba ń bẹ́gbọ́n mi sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò di gómìnà ọ̀rọ̀ abẹ́ẹ̀lé ó dùn àbí òdùn báyìí ẹ bá ń sàmì sí i ó súre ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé kò sí ọgbọ́n tá a fẹ́ dá ẹ má jẹ́ kí wọ́n jẹ wá máyé àwọn federal constituency míì wọ́n kọ́ ọmọ mẹ́ta jáde federal constituency míì kọ́ ọmọ mẹ́fà jáde nígbà federal constituency láti kọ́ ọmọ mẹ́fà jáde wọ́n ti jẹ federal house of speaker federal house of representative ń bẹ̀ o wọ́n ti jẹ deputy governor ń bẹ̀ o wọ́n ti jẹ chief of staff ń bẹ̀ o wọ́n ti jẹ senator ń bẹ̀ o wọ́n ti jẹ minister ń bẹ̀ o wọ́n tún ṣe PG kábà yìí o gbogbo nǹkan pátá tá a bá dẹ̀ wò lé ní méjì mi ò kán tó dá kan kápẹ́ ìwò pé inú mẹ́wàá ìwò ìbá ṣe ń ṣera wa tẹ́lẹ̀ ni ṣùgbọ́n a ti wá panu pọ̀ pé ká ṣe kí ni a ṣera wa lọ́kan tá a bá ń gbọ́ pé Ọláolúwa local government Ayédè local government Ìwó local government kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ìwé ló sọ wá di òfin ló sọ wá lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ ìyá kan náà ni wá Ìwó ni gbogbo wa àtayémáyé Ìwó àbálọ pé Ìwó bí wọ́n bá ṣe máa ń sọ tí máa ń lọ ilé egbò nísìnyí ṣé mo lè rọ́kọ̀ ilé egbò tààrà Ìwó ẹ̀ ti ń la asá ó dẹ̀ ti ń lọ sí Kirelé bàbá mi àrí Ìwó ní gbogbo wa orírun wa lélẹ́yìí la ṣe wá mo wá ń fi dá gbogbo wa lójú pé nígbà tó lọ́n bá gba ògo yẹn fún ilẹ̀ Ìwó ní agbára Ọlọ́run a sì ti bàbá láṣẹ o bàbá gómìnà ní o tó ká má sọ̀rọ̀ púpọ̀ tí wọ́n wá sí gbogbo yín ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ọmọ ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú tí mo wá sọ̀dọ̀ bàbá ni pé kán súre fún mi kán sì dìde gẹ́gẹ́ bí bàbá ṣe sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gan mi ṣe sọ Olúwo of today has a voice Olúwo of today has a meaning tí bàbá bá sì dìde sí nǹkan gbogbo tí wọ́n ní pátápátá ni wọ́n fi ṣe títí tí wọ́n fi ṣe tí ó fi ṣe é ṣe bàbá mi Ọlọ́run ràn yín lọ́wọ́ kábíyèsí. Òrè ni mo fẹ́. Number 3 in population. Nígbà tí wọ́n ṣe bàbá fìwé kan hàn mí pé 1957 pé kí n wo bí tí wò wà. A sì ń fẹ̀ sí kí wá ní presence government whether state or federal àti ká gba kínní yìí kọ́ lọ́wọ́ fún wa. A ti ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn bàbá wa láti ṣe kíni wọ́n láti gbé ìgbésẹ̀ ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ níṣẹ́ so iṣẹ́ yẹn gan-an mo wá gbélé bàbá lọ́wọ́ àtẹ̀yìn bàbá wa
wọ́n á gbélé lọ́wọ́ lénìí kẹ́ ẹ jọ kẹ́ bá a ṣe ká ṣàṣeyọrí ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Èmi ọmọ yín lẹ́ẹ̀kan sí i lábẹ́ ẹgbẹ́ Progressive APC mo fẹ́ gbé àpótí gómìnà mo sì mọ̀ pé bí wọ́n pé lógúnlógún bí wọ́n pé lọ́gbọ̀nlọ́gbọ̀n Ìwó ló kàn ẹ bá fẹ́ ẹgbẹ́ ìdílé yìí wá ẹgbẹ́ ìdílé yìí wá ìṣe ń dá sọ lábẹ́ ilé ń dá máa pariwo sí ni ń dá jà sí ni ń dá fagídí ṣe ni torí ń tó dáa ń tó dáa àwa dàbí ìjà á dàbí ọgbọ́n ẹ̀yin bàbá wa gbogbo bí tẹ́ ẹ bá lè rìn sí ẹ bá rìn sí gbogbo bí tẹ́ ẹ bá lè bá sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ èyí tá a sì ń wò lójú yìí àwọn tá a jọ ń káàkiri mọ̀ pé bẹ́ẹ̀ ni yóò rí. kábíyèsí tí wọ́n ń sọ̀rọ̀ ni bàbá mi ọba Abdulaziz Ọlátúbọ̀sún Adébámijí ó jẹ́ ẹlẹ́kìtà fi fi wílé ni wọ́n wọlé sáà ọjọ́ kábíyèsí lẹ́ẹ̀kọ́ sí. ní báyìí ẹjẹ́ á lọ ilé àṣẹ ojú ọjọ́ mo ti ń wò kábíyèsí kò sí rí báwọn. bàbá mi ọba Abdulaziz Ọlátúbọ̀sún Adébámijí akéré ti kéré ilé nígbà tí bàbá mi àtòkù bí ń sọ̀rọ̀ ni wọ́n wọlé wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń wúre wọ́n ń tọrọ wọ́n ń béèrè nínú ẹ̀sìn mùsùlùmí àwọn tó kéwú gbà pé bí èèyàn bá ń ṣàdúrà lọ́wọ́ tọkùnrin bá wọlé kí ló túmọ̀ sí ẹ̀dá ní kábíyèsí lẹ́ẹ̀kan sí kí wá sọkùnrin lásán sá ló wọlé ọba aládé ló wọlé sáàrin wa tẹ́ ẹ bá kí bàbá mi Ọlátúbọ̀sún Adébámijí abẹ́síkẹ́lẹ́ tẹ́ bá kí wọ́n dáadáa ọmọ ẹwú ní ìrìn ọmọ adálẹ̀ pé wòrà ọmọ adálẹ̀ pé ṣù gángan ọmọ fìlíhàn mi fọ̀nà mi wọn yẹ fàbùjá ilé ìkiri ọmọ ẹnì kọ̀ọ̀kan kábíyèsí Àbújá ilé ìkiri nìkan kọ́ o Àbújá ilẹ̀ wo àmà mi akiri mọ̀ wọ́n sì fi hàn yín wọn ò ní fi hàn lómi ẹ fi kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè. a kí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo àti ìní sí gbogbo ọ̀gá àti màkítà àti ìmọ̀ pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ wá lẹ́nìí a rí àmì kan tí ó dára tí ó yàtọ̀ sí èyí tí ó bani nínú jẹ́ ní 2018 ìgbà tí wọ́n múra ńgbà yẹn pé abẹ́ ṣe gómìnà nílẹ̀ gbogbo báwọn tí wọ́n jáde báwọn fẹ́ ṣe gómìnà wọ́n lé ẹyọ kan ní dọ́sìn àbí wọ́n dín ẹyọ kan dọ́sìn ní. wọ́n dín ẹyọ kan. kí ẹran wà láàrin kí wọ́n gbé bàá lọ́wọ́ lọ́tún kán gbé lọ́wọ́ lọ́sìn kán gbé bọ́ lẹ́yìn kán gbé lọ́wọ́ wájú kán máa náà bẹ́yìn àìfàìmọ̀ kán máa yin ara wọn ní nìkan. so ẹ ṣe dáadáa lásìkò tá a wà yìí pé bí àwọn tó fẹ́ ṣe gómìnà ti ẹ̀jẹ̀ mọ́kàndínlọ́sìn ní 2018 mo rò bí ọ̀kàndínlẹ́jì omi ti àkókò tí àmì tí ó dára. àmì ẹlẹ́ẹ̀kejì òun ni tí mo bá lẹ́nu Dr. Akin Ògúnbíyì nípa wípé ká ṣera wa ní ọ̀kan ọlọ́run yóò tì í lẹ́yìn yóò jẹ́ kí ẹ lè mú ìlérí ọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí abẹ́kẹ̀lé múṣẹ́ ká lè ṣiṣẹ́ tọ̀ olóyìnbó ní united and stand divided for ní àwọn ibò mìíràn bí council ti gbé mẹ́rin àríbi tí local government gbé mẹ́rin mẹ́ta ni òfin pín àwọn sí nílẹ̀ wọn wọ́n sì rí àwọn gẹ́gẹ́ bí ọ̀kan gbogbo ìgbà tí èèyàn bá jẹ́ ọmọ bíbí gbogbo òun gan tó bá ń ríra rẹ̀ gẹ́gẹ́ bí òun ní ọlọ́run wa ìfẹ́ ni àmì ìjọkan yẹn bí èèyàn bá jẹ́ ìwọ̀n tó ní fúgbà pé òun ní ayédire bọ́ọ̀mù ayédire náà bá wà tó gbà wípé ọ̀kan náà ni gbogbo wa ní ilẹ̀ Ìwó pé Ìwó ni gbogbo wa èyí ni ó ràn ìlọsíwájú àti àṣeyọrí yóò ràn lọ́wọ́. ní ìparí ọ̀rọ̀ mi àmì kan tí mo tún rí èmi ò bá kú lọ tó pé Ògúnbíyì lẹ́nu ṣùgbọ́n àwọn èèyàn méjì kan bẹ́ẹ̀ bí
tí ó fi wá lọ́kàn balẹ̀. Mi tètè rí barista Fẹ́mi Kẹ́hìndé, mi mọ̀ báwọn náà jókòó gbà tí mo wọlé, mo ti jókòó náà kó tó di pé mo rí wọn. Ṣé rí barista Fẹ́mi Kẹ́hìndé àti Alhaji Hafiz Oyèsíjì, wọ́n tó lẹ́ni tó èèyàn máa ń wò máa yẹn la. Èmi máa ń sọ ọkàn fáwọn èèyàn, ẹlọ́pàá má bínú kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Nǹkan méjì kan bẹ tí gbogbo ẹni tó bá jẹ́ ọmọlúàbí tí wọ́n bí sáyé tí ò gbọdọ̀ máa ní ìkan nínú méjèèjì. Ẹni tí ó bá ti ní òkú nínú èèyàn ni, ọkàn sẹ́mi ni òkú ni. Ọmọ kékeré ní máa ní méjèèjì, tó téèyàn bá ti dàgbà débì kan, èèyàn gbọ́dọ̀ ní ẹyọ kan bẹ̀. Kí ni nǹkan méjì ọ̀hún tí èèyàn gbọ́dọ̀ ní ẹyọ kan bẹ̀? Òun ni olùbáwí tàbí onítìjú. Téèyàn bá wà lọ́mọ kékeré tó bá ṣe tí ọ̀dà, wọ́n lè yọ ẹgbàá sí i, wọ́n lè gbé alọ́rẹ́, wọ́n lè fọ́ lé sí i. Ṣùgbọ́n téèyàn bá dàgbà débì kan, Ọlọ́run máa ń jẹ́ kẹ́ rí àgbàdà sí burú. Irú yìí ti kọjá tẹ́ ẹ bá ṣàṣìṣe ká da yín kán pé wọ́n da yín dọ̀bálẹ̀ gan máa nà yín ní pàṣà. Sòtírù yín ọ̀bá wa ní oníbàwí mọ́ lásìkò yìí, ẹ gbọ́dọ̀ ní onítìjú. Adẹ̀rí barista Fẹ́mi Kẹ́hìndé àti Alhaji Hafiz Oyèsíjì gẹ́gẹ́ bí onítìjú ní. Débi pé àwọn ní ẹgbẹ́ yín asset gidi òní fún yín, àgbà wípé ẹnìkan ò ní gbọ́n tán pẹ̀lú support àti àdúrótì tí ó bá wá láti ọ̀dọ̀ wọn, ọ̀nà ó máa là fún yín tí ẹ bá sì lè gbé ẹsẹ̀ kan, àwọn ó jẹ́ ẹni tí ó máa ní àkíyèsí pé bó ṣe yẹ kẹ́ ẹ gbé ni, ẹ má gbé yìí báyìí. Tí àdúrà wa bá gbà tán, àgbà wípé àwọn yìí ó jẹ́ ẹni tí ó jẹ́ onítìjú fún yín. Kí wọ́n fi ọkàn parí ọ̀rọ̀ mi nílẹ̀ wo bóyá ní dispensation tá a fẹ́ mú yìí, ìwọ tí àwọn olóṣèlú nílẹ̀ wo wọn ò ka orí adé kún rárá, wọn ò ṣe dáadáa. Ẹni tí ò bá dẹ̀ ṣe, ìgbà tí ò bá tẹ̀ ṣe dáadáa sẹ́ni tó jẹ́ orí ṣe náà ni wọ́n ṣe dáadáa sí gbogbo orí ayé yòókù. Ẹ dákun gbé ẹni tẹ́ bá jẹ́ olóṣèlú, ẹ lọ bára yín sọ̀rọ̀. Orí adé ò sí rí fín, gbogbo ẹni tí bá ń rí orí adé fín òun náà máa ṣẹ̀sìn. Gbogbo ẹni tí bá rí orí adé fín òun náà ò ní rọ́nà lọ o. Ẹni tó bá ń kó orí adé lé làwa náà máa ṣe àtìlẹ́yìn fún. Èyí tí ẹ dáwọ́lé yìí, Ọlọ́run bá yóò ṣe ìrànlọ́wọ́ fún wa. Subhana rabbika. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa o. Ó dẹrẹ́ tí ò ṣe bá ṣe mọ̀lẹ́ ọ̀tẹ̀. Kábíyèsí o. Ayé kò tọ́ tí ò ṣe bá ṣe mọ̀lẹ́ ké. Kábíyèsí. Bó bá ti rí ńlẹ̀ yóò dẹrẹ́ sọ. Oore odò ọba tí Tẹlúmọ̀ níjọ́sí ni wọ́n ń wí tí wọ́n pé Tẹlúmọ̀ọ́re. Tẹlúmọ̀ọ́re ńlá pépèpè tá a fi sọ wá di Tẹlúmere. Tẹlú àkọ́kọ́ mọ́ ní òde àyè. Tẹlú wá lọ, ó padà wá, Tẹlú ti dé. Bí ìrì bá ń sẹ́ òjò kìí rọ̀, bójò bá ti sẹ́lulẹ̀, ìrì apá lọ́lọ́. Ẹ jẹ́ àfarabalẹ̀ kí bàbá mi ọba His Imperial Majesty Ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí, ìlú Fẹ́mi lóye Tẹlú àkọ́kọ́, àrólé Olódùmarè, aláṣẹ lórí gbogbo òrìṣà, kí wọ́n fi ọ̀rọ̀ àṣẹ sí ìta àti sọ látàárọ̀. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí lẹ́kọ̀ọ́ náà kárí àtàwọn. Bá sì rí ni wí, wò ó. Bá sì rí ni wí. A dúpẹ́ lọ́wọ́ ọba kan ṣoṣo tí ò pé méjì. Kábíyèsí Olódùmarè. Olódùmarè ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Kábíyèsí Olódùmarè. Ọba tí máa ń ṣọlá tẹ́nìkan ò sì gbọdọ̀ bí lérò. Àṣẹ rẹ̀ yóò máa jẹ́ tiyín, àánú Ọlọ́run máa jẹ́ tiyín. Lẹ́yìn akí Ọlọ́run, akí èmi tó yẹ pé mò ń jẹ́ àrólé Ọlọ́run lórí ilẹ̀.
tí mo sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ìtumọ̀ ọba tó jẹ́ ká mọ̀, tó jẹ́ pé láti wò ó láti mọ̀ pé ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí òun nìkan lọ́ba. Àwa tá a bá wà níbí àrólé Ọlọ́run la jẹ́. Mo kí gbogbo àwọn àrólé Olódùmarè nílẹ̀ kọ̀ọ̀kan, gbẹ̀yìn tẹ́ wà níbí ẹ ti mara yín nílùú kọ̀ọ̀kan, mo kí yín o. Lẹ́yìn náà mo kí ẹ̀ńtà àgbà lálejò lónìí, mo kí yín púpọ̀. Dr. Akínadé ó kọnu Akínadé lẹ́yìn adé Akin ti Adé ó ti wá bí ẹnu ó ti jẹ́ Akin tèmi. Ó ti wà púpọ̀ náà. Akínadé òkú bí mo kí gbogbo èròǹgbà tá a fi ọjọ́ ìní ìsùn yóò wá sí ìmúṣẹ. Àní kábàámọ̀, àní mòfò. Mo kí gbogbo àwọn baálẹ̀, kí ọmọ ọba àtijọ́ yìí. Kábíyèsí Olódùmarè. Kí gbogbo ẹ̀yin jẹ pátá bàbá wa ó sà. Mo kí gbogbo àwa pàtàkì tá a wà níbí báyìí. Wọ́n gba ọ̀nàrẹ́bù omi ilẹ̀ mọ́sálàì mọ́dàkọ Barrister Fẹ́mi Kẹ́hìndé. Ẹ̀yin ò lè máa rìn kó yẹ ọmọ mi. Ẹlòmíì lè máa Barrister Kẹ́hìndé bákan, ẹlòmíì lè máa bákan, ṣùgbọ́n tí ẹ bá gbọ́rọ̀ ẹnu Barrister Kẹ́hìndé yọ mọ̀ pé kò ṣeé má nìní. Bí ìyàwó ni, ìyàwó dẹ́gbẹ́ ìyàwó kò ṣeé má nìní obìnrin. Ìgbà míì ẹ lè jà, ìgbà míì òun náà ni ọ̀sán àbímọ. Kò ṣeé má nìní. Ó kí yín o. Ó kí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn, gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn tẹ́ wà níbí. Mo kí àwọn olóṣèlú, ọmọọba Àyọ̀fẹ́, ọ̀jọ̀gbọ́n Chairman Mọ̀tí àbí Akarim. Mo kí Dádì ọ̀jọ̀gbọ́n, gbogbo àwọn oníròyìn, mo kí yín ọmọ orí yín o. Èyí jẹ́ ọjọ́ pàtàkì tẹ́ bá wa sọ dáadáa. Kàn gbòógì. Mo kí gbogbo ẹ̀yin pàtàkì ọmọọba gbogbo yín, ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yin tó wà níbí èèyàn pàtàkì ni. Ọ̀sọ́mọ àwọ̀ kàdí ṣe pàtàkì. Báwo ní ẹ̀rí pé kò sẹ́rú bí ọmọọba gbogbo yín yóò dáa fún yín. Èyí jẹ́ ọjọ́ pàtàkì, ọjọ́ tó jẹ́ pé ọjọ́ adùn ní sì máa gbẹ̀yìn ewúro. Ọ̀pọ̀lọpọ̀ àti jewúro adùn lọ́gbẹ̀yìn ẹ̀. Pé àti ẹ̀ lọ́mọ tó náà àwọn ìlú mi ò rí èèyàn fílẹ̀ o, wọn ọ̀rọ̀ máa dìde o. Ẹnìkan bá ti sọ fún yín pé ilé ìgbó ìṣèwò ọ̀tá yín ni. Ẹ bá ní ìwé ìṣẹ̀lẹ̀ ìgbó ọ̀tá rẹ ni. Wọn ò fẹ́ ìlọsíwájú. Bí ìgbà tí yẹn sọ pé Delta State kìí ṣe Nàìjíríà, Ọ̀yọ́ State kìí ṣe Nàìjíríà. Ọ̀fẹ́ ntí Nàìjíríà fi ń jẹ́ great ó ní pé gbogbo 36 states wọ́n ní Nàìjíríà làwọn. Ìtọ́ba ti fẹ́ yọ kó bẹ́ẹ̀. Kò sí nǹkan mìíràn tí Nàìjíríà fi jẹ́ great tó jẹ́ pé gbogbo population nínú gbogbo èèyàn dúdú ní àgbáyé Nàìjíríà ló pọ̀ sí jù.
Ghana ìbá àwọn pariwo South Africa ìbá àwọn yín mú wọn ò ní ibi tó èèyàn dúdú wà ń bẹ̀ tó Nàìjíríà yìí tẹ́ bá wá ti ń fà á yọ kó nú ẹ̀ ayé Nàìjíríà ń bàjẹ́ lọ ni kò ní di great mọ́. Bẹ́ẹ̀ náà ni Ìwó tá a wà yìí ńgbà tá a sọ pé Ìwó jẹ́ ipò kẹta ipò kejì nítorí pé àti Ìkólífin Lẹ́kọ̀ọ́ Kúta Olúpọ̀nà gbogbo wọn ní tá à ń pè bí Ìwó. Ọba ọmọ èmi ọ̀yọ́ tèmi tó bá ti ń yọ gbogbo ẹ̀ pé mọ́nu ìwọ́gbọ̀n ò pé mọ́. Ilé egbò bá ní òun èsè Ìwó tí Ìwó ní ilé egbò pé mọ́nu ajẹ́ńpáyé sáìdì tìyín ó ti ṣe kíni. Yókù ń bẹ̀ náà. Ọlọ́run ní jẹ́ yẹ́wọ́ bàjẹ́ o. Téèyàn fi máa ń ṣe agbára kárìn ká pọ̀ ni yíyẹ fi yẹ ni. Àwọn tí wọ́n ń gbé àwọn èèyàn wá sí àwọn àdúgbò yìí wọ́n dẹ́ sí Iléṣà náà rí tí Iléṣà fi fọ́ Ìjẹ̀ṣà ilẹ̀ Ìjẹ̀ṣà fọ́ wọ́n wá ní South kìnìkan máwọn tí wọ́n lò ńgbà náà ẹ̀yìn wọn ọ̀dà ń tọ̀ ń gan ọ̀kọ̀ pẹ́ ẹ̀ tí wọ́n lò àní sọ̀rọ̀ àní dákọ̀ lẹ́yìn àní sọ̀tàn débẹ̀ màá kẹ́ ẹ mọ̀ pé nínú tí wọ́n bá ti ń fa nǹkan tí wọ́n bá ti ń fa nǹkan yọ tí wọ́n ń da ọ̀tẹ̀ síbẹ̀ ń pé ẹ má sọ pé wà ń bẹ̀ ń irọ́ ni ń pa fún yín wọ́n fẹ́ pè yín lóko ni òní adé yìí ó ní nǹkan tá a jọ sọ nígbà wọn kọ ṣe dẹ̀ sọ fún wọn àwọn àti wá rìn dáadáa báyìí. Àwọn tí wọ́n fẹ́ gbin ìgbòkúgbè sẹ́nu tí wọ́n fẹ́ jẹ́ tó lè rọ́kọ̀ ọbẹ̀ ní Èkó àbí Ìbàdàn. Níbo ní jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ̀ tí ẹ̀ mọ ibi tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní so ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn tí a máa ti sọ mẹ́rin kẹ́sẹ́bí kan bí kẹ́sẹ́bí kan ọ̀tá nítorí ọmọ rẹ náà yóò ní ìdí ipò mọ́sàn-án kò ní dá sóṣèlú ọ gbọ́dọ̀ dá sóṣèlú. Ìwọ sì ni wọ́n sì ti fi nǹkan dùn wá. We have been marginalized. We have nothing. So they need to help us. Àìjẹ́bẹ̀ kí wàá la fẹ́ wọ́n sí. Ìlàlà àfijọ́ ń jẹ́ Ọ̀ṣun, kí ìlàlà àfijọ́ ń jẹ́ Nàìjíríà. Àbára àwọn ọmọ wa kí a máa wà nípò gidi. Tá àbára àwọn ọmọ wa kí a máa gbé kí wàá la àfijọ́ ń wà ní. Ẹjọ́ ọmọ wa ló jáde. Ọ̀pọ̀ èèyàn lọ jáde láti ibikíbi láti everywhere. Gómìnà náà bẹ́ẹ̀ látẹ̀dẹ̀ gbogbo èèyàn ní jáde ṣùgbọ́n pọ̀ ọmọ mi ti jáde ní ìsìn. A sì níbi. Nígbà Tinubu jáde gẹ́gẹ́ bí Yorùbá ẹ̀ka ní tẹ̀lé tó jáde ní pírẹsidẹ́ǹtì Yorùbá ibo wa ní lọ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ jẹ́ òsè náà nítorí orúkọ tí mò ń gbọ́ tí ń bẹ níjọba orúkọ tó ju orúkọ mi wọ́n ní aṣọ tó sì kàn bọ̀ ní jẹjẹgbẹ so ètò gángan sí mi nìyó Ọlọ́run ọba àlèwò lè ṣe ọba tí ń sọlá tẹnìkan ò lè gbilé
a ti rìn dáadáa, a ti tọ̀ dáadáa, ó ti tọ̀ dáadáa. Ọmọ yín ni, ọmọ àwo ni, agbègbè tó ti wá ní ilé epo, màmá àwo náà tó sì ẹ̀jẹ̀ ewu ń bẹ láàrin ọ̀nà ló sì ló ń wáyé. Ọba alẹ́wò lè ṣe, ó ti tọ́ dáadáa láti pilẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ọba ìwọ ló ń ṣe gómìnà, bá ń ṣe fún. Gbogbo ẹ̀ṣẹ̀ egún òbí, ẹ̀ṣẹ̀ tá a máa ń pẹ̀, ẹ̀ṣẹ̀ ìrandíran, ẹ̀ṣẹ̀ gba ayé ojú tó dúdú táwọn baba ńlá wa ṣẹ̀, ẹ̀ṣẹ̀ baba Jésù yín kan mọ́ tí ń dà wá láàmú ńlẹ̀ wò tá a fi tí tá a tètè kí láàdé. Gbogbo egún òbí ni o, gbogbo orí egún òbí tí ó jẹ́ ká tí ní gómìnà, tí ó jẹ́ ká tí kó àlọ́dé àbí à ń ṣe kíní má bì ní. Gbogbo tó bá ṣe ó bá jẹ́ṣẹ̀ ni, egún òbí, egún ìrandíran, látòrí tèmi náà, látòrí tiẹ̀, látòrí ti gbogbo wa, gbogbo egún òbí náà nídìílé ìyàwó ni, nídìílé ọkọ ni, lẹ́ni kọ́ dákẹ́, kọ́ má ṣe rò lórí wa mọ́, kọ́ má rò lórí rẹ̀ mọ́. Látẹ̀ní lọ ìgbéga ayọ̀, àánú ayọ̀, ìrànlọ́wọ́ ayọ̀, oore tí dunni nínú tí fúnni láyọ̀ kó máa wọnú wa, kó máa wọ gbogbo agbègbè wa. Ọba tí ń darí ayọ̀, tí máa ń darí afẹ́fẹ́, darí ayọ̀ wa síbi tá a wà yìí, darí ayọ̀ sọ́dọ̀ Akin Ògúnbí, Akin Adé Ògúnbí, òun ló wà níwájú rẹ̀. Ọmọ akínni, ọmọ arúgbó ewé, òun ní bá ń ṣàánú ẹ̀ o. Ìwọ ọba tó yàn mí, tó o sì fẹsẹ̀ mi délẹ̀, báyọ̀ náà wọ́n sunkún sí Ọlọ́run, wọn ò bí ọ̀ fún nǹkan kan, wọ́n lọ ọpẹ́ nìkan mo máa dá, ṣùgbọ́n lórí eléyìí mo dúpẹ́ bó ti ṣe, mo dúpẹ́ bó ti ṣe o. Yóò rí bẹ́ẹ̀ o, yóò ṣe bẹ́ẹ̀ o, ó ti rí bẹ́ẹ̀. Àní ẹ̀ṣẹ̀ egún òbí, ẹ̀ṣẹ̀ baba Jésù èyí ń kan wọn lórí tiẹ̀, lórí tiwa, ó ti dákẹ́. Ẹ̀ṣẹ̀ ìdílé ìyàwó, ẹ̀ṣẹ̀ ìdílé bàbá ìyàwó, ìyá ìyàwó, ẹ̀ṣẹ̀ ìdílé bàbá yín, ìyá yín, ẹ̀ṣẹ̀ ìrandíran bàbá Jésù yín wá ń kan mọ́, èyí ò ní kàn án mọ́. Gbogbo ohun tí ó bá fa ìfàsẹ́yìn tàbí tó fi ní rí tó fẹ́ fàgbà, gbogbo ohun tí ó bá ṣe kọ́ lọ mọ̀ kó bẹ̀. Yóò rí bẹ́ẹ̀ o, yóò ṣe bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Kábíyèsí Olódùmarè. Ọba tí máa ń sọ ládẹ́nìkan ìbílẹ̀ rẹ̀ tẹkúntẹkún, mo fi ń bọ̀ ọ́, mo fi ń pè ọ́, àṣẹ ẹjọ́ tó fi ń jọba, àṣẹ náà ìwọ lọ yan gómìnà, ìwọ tó yan Adélékè náà, ìwọ lọ yan àwọn àtìṣáájú, ìwọ lọ yan Tọ́lá, àṣẹ tó fi ń yan gómìnà náà, àṣẹ náà kò fún wọn náà. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, Kábíyèsí Olódùmarè, àti ìṣọlá bẹ́ẹ̀ni kan gbọ́dọ̀ ilé kábíyèsí. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí lẹ́ẹ̀kan náà. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa. Torí pé ọjọ́ ti lọ torí tán náà, journalist please, ẹ bá sún ilé fọ́tò lóko, time ti lọ gan. Ẹ fi ẹ̀yìn rẹ wá.
vote of thanks. Máṣe àmọ́tò. Ìjọba pé bíbá ti wà marginalize o, sí kankan o. Ẹ bá fún wa lé lè ṣe. À ń bẹ̀ yín ni. Ìbẹ̀yìn o. Àjọ bí lọ́wọ́ o. Ọlọ́mọba ọba. Vote of thanks.